tó ẹ káwọ́ níbi kíbi tí wọ́n ti wo ìkànnì BBC News Yorùbá a ti wà ní ààfin ìlú Ọ̀yọ́ báyìí níbi tí kábíyèsí ọba Láyíwọlá Adeyemi tí wọ́n ti wàjà ní àárọ̀ ẹ̀ babaláwi gbọ́ pé wọ́n ṣe àìsàn ráńpẹ́ ní bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn tí ó sì di alẹ́ àná tí bàbá darapọ̀ mọ́ àwọn bàbá wọn ààfin náà làwọn báyìí o níbi tí a sì ti rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ tán ti wà níwájú ààfin báyìí. Tó ìkànnì BBC News Yorùbá ẹgbà báyìí iwájú géètì àbáwọlé lọ sí ààfin Aláàfin ti ìlú Ọ̀yọ́ làwà báyìí. Bàbá wa Lamidi Adeyemi kẹta ni wọ́n gun orí oyè ní ọdún 1971 tí wọ́n sì ti lò okòóléláàádọ́ta lórí àpèrè náà kí wọ́n tó wàjà ní alẹ́ àná. Ele foi interview, sir. Oh, right, sir. Joseph. Bá mi fi sọ́dọ̀ ẹ bá mi dáwọ́ pọ̀ yìí sà. Ǹjẹ́ kí n bá a sọ nípa ìṣẹ̀lẹ̀ yìí? Wẹ́ ẹ̀ pé bó ṣe wọlé ló máa ń ṣe nǹkan ẹ̀. Bàbá gbé gbèsè ayé tó dáa wọ́n dẹ̀ pẹ̀ láyé tọ́síkọ́ ló máa lẹ̀ ti tó kò sí nǹkan tẹ́yìn kankan lè ṣe lórí ẹ̀. So nǹkan tí mo lè sọ lórí ẹ̀ nìyẹn àsìkò ti tó bàbá náà gbìyànjú nǹkan lè ṣe. Ǹjẹ́ báwo lẹ ṣe rò pé bí ọba ṣe wọ̀já yìí kó ṣe máa ṣe sáwọn ọmọ ọ̀gbìn lẹ́yìn lásìkò ní òkú? Ọ̀pọ̀lọpọ̀ wa la mọ Aláàfin kankan tẹ́lẹ̀ gan. At least anybody that is around 60 years downwards tó jẹ́ ọmọ ọgọ́ta ọdún sísàlẹ̀ àṣẹ̀ṣẹ̀ rí Aláàfin kan kú ní ọ̀pọ̀lọpọ̀ aláàgbọ́ láàrin dídá kan kanú tán ni. So a lè sọ pé bó ṣe máa láwọn kálukú àmọ́ bó ṣe lára àwọn tó wà ń gbà yẹn but àwa tá a wà ń bí sìn Aláàfin tá a mọ̀ lélẹ̀ ìlọ́tọ̀ fi ń ṣe kálukú mọ̀ rò ẹlòmíì kí ni wọ́n àṣẹlẹ̀ báyìí ẹlòmíì ìgbòlò ọ̀rọ̀ gbà báyìí ẹlòmíì ṣe àmọ́ oríṣi nǹkan ni wà nínú ẹnì kọ̀ọ̀kan tó dúró ń bí lẹ́nu Ọlọ́run jẹ́ kọ́tọ́ gbìyànjú síra wọn ni kó dẹ̀ ṣe àwa tó kù náà. Kí ni wàá wò bóyá àwọn ìyàbá tí ó ṣòfò tí ó fi yọ ẹni tí ẹ sọ nípa àbá nípa wọ́n ṣe. Ǹjẹ́ sí àbá ti dé báyìí? Àbá ti dé báyìí? Ẹ bá ń sọ. Àbá ti dé báyìí? Bẹ́ẹ̀ni. Báwo ni a ṣe ètò tí máa lọ? À ń dóde àwọn ọmọ àtàwọn ìyọ́mẹ̀sì àtàwọn ìlú náà ni ó sọ bọ́n ṣe fẹ́ sin òkú wọn. Àwọn ọmọ kékeré lè ti sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn àgbàlagbà ìlú náà ni wọ́n mọ̀ ṣe pé ọba tó kú ìṣọba kékeré kò dẹ́ ń ṣọba àná ṣe àgbàlagbà ọba ni wọ́n so ìlú ló máa ń ṣe ètò yẹn. Bá a mọ̀ pé ọba mùsùlùmí lọ́kọ́ tó ìjẹ́ báwo la ṣe fẹ́ ṣe. Gbogbo ẹ̀sìn ni ọba máa ń ní especially ọba tó jẹ́ bí Aláàfin mùsùlùmí ni Christian ni onífá ni gbogbo wọn náà lọ́wọ́ àdílé nì torí pé ọba kékeré kọ́ ọba kékeré kò sọ́ba alẹ́ Yorùbá tó jẹ́ ẹlẹ́sìn kan gbogbo ọba alẹ́ Yorùbá oríṣiríṣi gbogbo ẹ̀sìn tó bá wà nílẹ̀ náà máa ṣe.
ṣe gan ni sir ẹ ṣe gan. wọ́n ti bá wa sọ̀rọ̀ nípa bí ètò ìsìnkú ṣe máa lọ tó sì ní pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ó ní ọba wa ṣe kó tó wàjà. ẹ̀yin olóṣèlú ẹ̀yin tẹ́ fẹ́ ṣe èyí máa fi dé ẹ káre. fún àǹfààní àwọn tó ń ṣe ìdarapọ̀ mọ́ wa ìkànnì ABC News Yorùbá lẹ́wà báyìí ibi tí a ti wà nínú ààfin ti Aláàfin tìlú Ọ̀yọ́ Ọba Adeyemi tí wọ́n wàjà. gẹ́gẹ́ bí a ṣe ń wò báyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú ló ti sújọ sí inú ààfin báyìí tí wọ́n sì ti ń retí kí wọ́n gbé bàbá síta tí ọ̀pọ̀lọpọ̀ wọn sì ti ń béèrè pé àwọn fẹ́ rí Aláàfin tìlú Ọ̀yọ́. àwọn ọmọ tó bá ń gbé báàgì wá pàmì fún bàbá. ìpapòdà rẹ̀ ọ̀ṣẹ́rù àmì torí pé tó ṣe pé nǹkan àrí fi agbára sí agbára wà tá a fi jagun tá a fi ṣẹ́tù nǹkan tí fi dúró àmọ́ èyí ó ti ju ti a lọ ọ̀rọ̀ ìsọ̀rọ̀ Ọlọ́run ni ẹnì kan sì lágbára lẹ́yìn Ọlọ́run tọ́lọ́run bá ti pò ń dé ó dé náà nu àwa tá a dóyè náà wọ́n bá ti pọ́ lọ́nà bá kò ń dé ó dé náà torí pé wàhálà ṣe dúró ní alọ́jọ́ lórí tó ju ti bàbá gan lọ mo ṣe dúró ni mo dé dúró tó bá yára ìsìn ta ló lè mú mi lẹ tá a fi gbà fọ́lọ́run ni pé tó ó dùn à bó dùn àárín tá a lè ṣe àfihàn tọ́lọ́run bá ṣe lẹ́yìn Ọlọ́run náà ni pé a tún dúpẹ́ torí pé téèyàn bá ya wèrè tí wọn ò máa dè mọ́lẹ̀ ọpẹ́ ni lọ́dọ̀ Ọlọ́run àdúpẹ́ ń pa eléyìí pé àsìkò tó lọ́nà bí tí a náà bá tó. báwo ni ẹ ṣe rò pé ó máa rí kí ni ipa tí ìpapòdà wọn máa ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ àti nípínlẹ̀ Ọ̀yọ́. ipò táwọn kò dìmú tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mọ̀ pé yóò fì ó di padà tó dójú bẹ́ẹ̀ lọ àmọ́ a mọ̀ pé yóò kọ̀ fì náà kò sí tí ó kọ́ lólelelele tí ò lè dẹ̀ àwa gbà pé bí nǹkan lè yọ ọ́ dẹ̀ ni a ti gbà fọ́lọ́run pé àsìkò ti bàbá ló tóun torí pé òun náà gbìyànjú ń bọ̀ fi wà mí ìṣètà kan. bàbá wa jẹ́ kí ni ẹ lè sọ nípa wọn nípa àwọn ohun mèremère tó ń ṣe tó ń gbéṣe nípìnlẹ̀ Ọ̀yọ́ àti nínú Ọ̀yọ́ gangan. wọ́n try nípa pé àwọn náà wọ́n jẹ́ ọ̀mọ̀wé wọ́n sì jẹ́ èèyàn takuntakun nínú ìlú tó jẹ́ pé inú olórí gbogbo ọba kò tí ì sẹ́ni tó tó òun ni ọba Yorùbá títí tí èdè London tí wọ́n gbàgbọ́ ni pé ó try ó gbìyànjú tó gẹ́gẹ́ bí ẹ̀yin ọ̀hún gbàgbọ́ wọn á ní ó ṣe ìwọ̀n tí ó lè ṣe bàbá náà ṣe ìwọ̀n tó lè ṣe ni àwa tá a dóye náà wọ́n tá a bá lè ṣe náà láti bó ṣe rí ni. ẹ káàárọ̀ bàbá ká tó lọ sàn ok ẹ yà sàn. ẹ pẹ̀lẹ́. sáyẹ́bà ẹ sọ fún wa sàbáwò ni a ti fẹ́ ṣe orúkọ yìí sálẹ̀ kan. orúkọ mi ni Adékúnlé Wákìlì ààrẹ àgọ́ tìlú Jàbátá tAláàfin tìlú Ọ̀yọ́. tọ àbàwà kí lè ní sọ pa Aláàfin tìlú Ọ̀yọ́. Ikú bàbá ó dé bá wa lójijì ó dẹ̀ jẹ́ ìbànújẹ́ fún gbogbo ìlú àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ bàbá wa Aláàfin bàbá rere bàbá onínúure
bàbá oníwà tútù àbíwà pẹ̀lẹ́, bàbá tó fẹ́ràn gbogbo ọmọ ilẹ̀ Yorùbá, bàbá Aláàfin, bàbá tó ṣe gbójúlé, bàbá tó ṣe fọkàn tán, bàbá tó gbójú tó gbáyà. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́, àwa fẹ́ wọn ṣùgbọ́n Ọlọ́run fẹ́ wọn jù wá lọ. Àsìkò tó fún bàbá torí pé gbogbo ọmọ ilẹ̀ Yorùbá látòkè délẹ̀ là ń dárò lẹ́yìn bàbá wa Lamidi Dr. Alaafin Iku Babayeye. Ó tó bí ọ̀sẹ̀ méjì nsìn ọ̀kan ní ọmọ ìlú tó fẹ́ dípò òṣèlú mú à ń pè ní Sauti, ó pe Alhaji Adeyemi Bello Shehu, ó pè wá sí ìlú Ọ̀yọ́ fún kó ṣe àdúrà Ramadan fún gbogbo wa, gbogbo ọmọ ìlú wọn pè. Ṣùgbọ́n sì jẹ́ni lójú pé tí àsìkò bá ń tó ara mọ́ ọ̀rùn fún àgbàlagbà. Bàbá wa Muyideen Adeyemi Bello wọ́n náà pàdé bàbá wa Aláàfin níbi oṣù kan sẹ́yìn níbi tí a gbé pàdé pé àwọn wà ń kí àbá pé Aláàfin Iku Babayeye ọmọ ikú tí kú ò lè pa, ọmọ àrùn tí àrùn ò lè ṣe. Wọ́n ní bàbá wa Iku Babayeye Lamidi Àtàndá ọmọ Ìbílùnkẹ́ kábíyèsí. Bàbá ń sọ fún Alhaji Muyideen Bello pé ọmọ aráyé láìkì ẹ̀tàn kò sẹ́ni tí kú ò lè pa o, tí kú bá dé ikú ọ̀pá òun, tí àsìkò Ọlọ́run bá tó òun gbà pé òun kù, tí a mọ̀ pé àsárá wọn ló fún bàbá. Ó jẹ́ ẹ̀dùn ọkàn fún gbogbo àwọn olóyè àti ọmọ ìlú Ọ̀yọ́ àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀. Kọ́lọ́n kó mọ́ bẹ̀yìn bàbá jẹ́, kọ́lọ́n kó foríjì bàbá wa Iku Babayeye Lamidi Àtàndá ọmọ Ìbílùnkẹ́, kọ́lọ́n ṣe kó sì fún bàbá. Gbogbo ìgbà tó bá kù tí gbogbo anáwó bá lò láyé ọlọ́jà alátùbọ̀tán rẹ̀ o. Àwa sì ní ìgbàgbọ́ síwájú Ọlọ́run, a sì ní ìgbàgbọ́ síwájú èèyàn pé ìlú Ọ̀yọ́ ní bàjẹ́. Ẹ̀yin bàbá ó tó dùn fún wa, gbogbo ẹni tí gbogbo ìlú bá yàn tí Ọ̀yọ́ méjì ti bá yàn yóò tó dùn fún, yóò sì rọ ìlú lọ́rùn, ìlú ò sì ní bàjẹ́ lásìkò tẹnìyẹn náà pẹ̀lú ògo Ọlọ́run. Ìlú òrò ojú ìlú ọ̀rọ̀ ayé pẹ̀lú ògo Ọlọ́run. Ṣùgbọ́n àìfẹ́kẹ́ ni wọ́n kẹ́yìn wọn kúrò torí bàbá wa bàbá takuntakun akíkanjú ọ̀mọ̀wé ni bàbá. Kọ́lọ́run ṣe kó sinmi fún bàbá. Ọ̀rọ̀ ni a ti gbọ́ lẹ́nu àwọn olóyè tí wọ́n sì ti sọ ìwé èèyàn tí bàbá jẹ́. Gẹ́gẹ́ bí a fi sọ síwájú, kò ní fún wa ní àyè láti wọnú ààfin gangan. A sì ti rí gbogbo kálí ní gbogbo ìlú pátá wọ́n ti pé sí ààfin báyìí. Mo wo chief imam mẹ mo wo chief imam bẹ́ẹ̀ bí a bí a fa ẹ mo bí a.